for the Sharia panels. The Sharia panels in existence will not close. And any attempts to close them will be a declaration of war on Muslims. And of course, it is an invitation to chaos. In particular, we have Yoruba nation activists threatening Muslim leaders in Yoruba land. But the Yoruba Muslims, or Muslims in the southern part of the country, have nothing to rely on. They have the magistrate courts, high courts, courts of appeal, and the Supreme Court. Then there is Sharia law, which is already in operation in the north. Then there is customary law, which is all over the federation, throughout Nigeria. The common law, which operates, through which we operate the magistrate, high court, appeal court, and the Supreme Court, is suitable for Christians. And the Christians enjoy it. And because of that, they have not asked for any other thing. Because common law, which is not so common, is Christian law. The Muslims in the north enjoy Sharia. But the Yoruba Muslims, or Muslims in the southern part of the country, have nothing to rely on. They are robbed, they are denied, they are deprived, they are oppressed. And it is irresponsibility on the part of the chief executives of the states in Yoruba land to come out openly to declare that Muslims want to establish Sharia courts. There was no such information. But because they want to track the Muslims, they started somebody like Makinde here, the governor of Oyo State, somebody like Abiodun in Abeokuta in Ogun State. He also issued a threat and said there was nothing like Sharia. And of course, we'd like to say that we will continue to press for the Sharia panels. The Sharia panels in existence will not close. And any attempts to close them will be a declaration of war on Muslims. Because we hold those Sharia panels inside mosques. We don't use government courts. They are not courts. If they insist on being ignorant, then we will insist on our rights. Arbitration is our right. Mo lérò pé gbogbo wa la gbọ́ ọ̀rọ̀ tí bàbá Maurice Akíntola ń sọ. Wọ́n mú un tá à ń sọ ìwọ̀n mú ní eré o. Ẹ rí i pé ó ti ṣẹlẹ̀ ní gbogbo àwọn ogun tí ìran Yorùbá ti jà sẹ́yìn. Tí a bá ń sọ fún yín, ó máa ń dàbí pé àbí àwọn èèyàn wa wọ́n ń jìjà ẹ̀sìn. Wọ́n fẹ́ máa ṣẹbọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìsọ̀rọ̀ pé wọ́n fẹ́ máa ṣẹbọ o. Gbogbo ènìyàn tó bá ti fi tí wọ́n ń ṣe nínú ìran rẹ̀ kalẹ̀ tí ò ṣe tó jẹ́ pé nǹkan lé onílé ló ń yá wọn láwa, irú àwọn ìran bẹ́ẹ̀ máa ṣe ẹrú ni o. Ọ̀rọ̀ tó dẹ̀ wà nílẹ̀ yìí mò ń pe bàbá Akeugba Gold gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí gẹ́gẹ́lówó ọmọ Yorùbá. Àáfàá Akíìmù Yorùbá Nation mò ń pè yín. Àti bàbá mi àdúrà mi gbà nílọrin Àfọ̀njá. Ẹ pe àwọn ènìyàn tẹ́ bá mọ̀ páwọn náà gbàgbọ́ yé tí wọ́n torí ẹ̀sìn Saudi Arabia tí wọ́n taran Yorùbá. A mọ̀ pé ẹ̀ ń gbìyànjú pé kó lè dáa. Pàápàá bàbá Akeugba Gold Ọ̀yọ́mèsì lórí èsì tẹ́ ẹ fílẹ̀ lórí ọ̀rọ̀ Ganusi ló Ganusi. Bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé àwọn àfáà àwọn Ganusi lé olóore. Wàsíù Àyìndé Máyégún lẹ́wà ó Ganusi Tinubu Ganusi Ọlọ́run ọba. Babaláwo Ganusi ibi tó gbẹ́bọ sí. Òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ̀. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Ganusi tí à ń wí, Ganusi ó ní class bẹ́ẹ̀ ló dẹ̀ ní level. Ganusi à ń gba owó ọlọ́àdúà àtẹni tó rí ṣe àtẹni tí ò rí ṣe là ń gba owó lọ́wọ́ wọn. Lóòótọ́ bó ti jẹ́ pé ó ní kàtígórì wà kàtígórì ni. Báwọn oní alágboolé tó ń pera wọn lójíṣẹ́ Ọlọ́run lágboolé bí ó ṣe ń mú àwọn ará àdúgbò mọ́lẹ̀ táwọn ń gba Ganusi tiwọn lọ́wọ́. Làwọn tó ti gé àwọn olórí ẹ̀sìn náà ni wọ́n mú àwọn olórí ìlú mọ́lẹ̀ ni wọ́n ń Ganusi tọ̀dọ̀ wọn náà ni wọ́n ń gba owó. Ṣùgbọ́n tí ibi tí àwa ń lọ ni pé ìpànìyàn ń bẹ nílùú, ẹnìkan kò ṣe bí èpò ń gbọ́ àkọ́bí ara sí.
ó ṣe wá jẹ́ pé sẹ̀ríà ló kù wá kù nínú adúrú nǹkan ìdàgbàsókè tó ń bẹ nílẹ̀ Yorùbá tó yẹ ká mójútó. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa tí gbogbo ayé mọ̀ ní eléyìí tí àwọn bàbá Awólọ́wọ̀ ti ṣe tẹ́lẹ̀ kí àwọn ka ènìyàn tó bá gbogbo ẹ̀ jẹ́. Torí eléyìí ilẹ̀ Yorùbá nílẹ̀ oko ìgbàlódé bí mo ṣe ń pe Máyégún ilẹ̀ Yorùbá ṣé sẹ̀ríà ló kù wá kù? Èmi ò rò pé sẹ̀ríà ló kù wá kù o nílẹ̀ Yorùbá. Gbogbo etí tó ń gbà mí ẹ mọ̀mọ̀ sepò kan mí mùsùlùmí kírísítẹ́nì tọ́jú ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ má sepò kan mí o. Ẹ rí i pé ọ̀rọ̀ sẹ̀ríà ìwọ̀nba lọ́kànràn Ìgbò mọ́ torí ẹsẹ̀ wọn ò gbalẹ̀ bíi tilẹ̀ Yorùbá. Gbogbo wa la rẹ̀ fojú rí nọ́ọ̀tì a rí bí ìyà ṣe ń jẹ wọ́n tí mèkútúrú pọ̀. Tí bàbá tó ń sọ̀rọ̀ wá ń sọ fún àwa pé àwọn nọ́ọ̀tì àwọn ń gbádùn sẹ̀ríà níbi tí wọ́n ti ń fi pọ́fàtì fi nǹkan ṣe ayé àwọn èèyàn. Sẹ̀ríà ẹ má jẹ́ ká finá sórí òrùlé sùn lórí ẹ̀ mọ́ gbogbo gọ́fìnà ilẹ̀ Yorùbá o. Tó bá jẹ́ kí gbogbo yín náà lẹ́ fọwọ́ sí kọ́ wà bẹ́ẹ̀ tó ó ti dàáfà tó ní yóò mú ọmọ rẹ̀ ní jẹ tíà o. Débídébí ìran Yorùbá àwọn ò fẹ́ o. Torí gbogbo ìlú tí ẹ̀sìn ti rinlẹ̀ la rí pé wọ́n ní wàhálà, wọn ní problem. Mùsùlùmí ilẹ̀ Yorùbá kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀ àtẹlẹ́sìn àbáláyé àmọ́ bá a ṣe ń ṣe o. Òmìnira bára ó ṣe tu onílé àti àlejò òun ló yẹ kó jẹ́ number 1. So bàbá Akéwùgbà Gold ẹ dúró tán fúnra yín. Ẹ má jà á torí àǹfààní tá à ń rí lórí pé ajé alálàájì ẹ má jẹ́ kó jẹ́ pé àǹfààní yìí ni yóò jẹ́ number 1 ló kan àyà wa. Bẹ́ẹ̀ náà mò ń pe Máyégún ilẹ̀ Yorùbá ká máa pọlọ́lá ìlú olóyè ìlú lórí iṣẹ́ ọ̀gbìn tí yóò jẹ́ tìran Yorùbá. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa pè wọ́n ká máa lo gbajúmọ̀ wọn ká máa lo anífowóṣe wọn gẹ́gẹ́ bí Máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọ ọba. Oyè tuntun tẹ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà nílùú Péjú Èkìtì oyè Àmọ́rí o. Máyégún ilẹ̀ Yorùbá ẹ má dákẹ́ ẹ má ṣàláì sọ̀rọ̀ sí tó wà nílẹ̀ yìí. Torí níjọ́ àná àwọn tó ṣe ìlú lánàá tó kù díẹ̀ káàtó ẹ jáde. Èmi ò béèrè ń tọ́pọ̀ lọ́wọ́ yín. Ẹ bá wa wá ilẹ̀ àtẹ̀yìn àtàwọn àfáà ńláńlá àtàwọn ọmọ kírísítẹ́nì ńláńlá gbogbo yín lẹ mọ́ra yín. Bàbá Òbí kọ̀mẹ́ndà gbogbo yín ẹ má wo orílẹ̀-èdè Yorùbá ẹ má wo níran o. Àsìkò tá a lè gba ẹ̀tọ́ wa tíran Yorùbá lè gba ẹ̀tọ́ rẹ̀ rèé o. Tá a bá ń sọ pé a fẹ́ kí ayé dá a fẹ́ kí ìlú dá ètò ní o. Ọ̀rọ̀ Nàìjíríà ò kì í ṣe spiritual bẹ́ẹ̀ ni kì í dẹ̀ sí ọ̀rọ̀ ogun mọ́ o. Ọ̀rọ̀ Nàìjíríà mọ́ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ìran Yorùbá dá dúró láàyè rẹ̀ ká mọ sọ̀rẹ́ ara wa. Ẹ fún Yorùbá ní tá a nílò nǹkan ọ̀gbìn la nílò. Mírèkù lónìí mírèkù lọ́la mírèkù láwáwáwá tíjọba ti ń jalè fi ń jalè. Mírèkù láwá débi ọmọ yahoo tí wọ́n fi dìnà kókí. Mírèkù níyàwó ilé ń wá tí fi ń gbin ọkọ rẹ̀ lẹ́yìn. Mírèkù ń baálé ilé náà ń wá tó fi fìyàwó ẹ̀ lé tuntun wá ṣúgà mọ́mì kí. Gbogbo ẹ̀dá lórí mírèkù. Ọmọ ṣe ń wá mírèkù ó ń jin ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Àáfàá ń wá owó òjijì ó ń ṣe wáàsí òdì. Nílé ọlọ́mọ ó ń ṣe wáàsí òdì. Nílé olókùú torí owó tí yọ gbà sápò tiẹ̀. Mírèkù tèmi mọ̀ ni pé iṣẹ́ ọ̀gbìn wa tá a bá kí kékeré bọ́lẹ̀ á kó púpọ̀. Gbogbo iléeṣẹ́ wa ló ti di ilé ìjọsìn tán. Pàápàá látìgbà tá a ti mú ẹ̀sìn ní number 1. Tá a ti mú àṣà àwọn ará Saudi ní number 1. Àtìgbà yẹn ni ò ti sí dàgbàsókè ńlẹ̀ wa mọ́ o. Àtìgbà yẹn ni àwọn iléeṣẹ́ ti ń close tí oníkálukú ti ń wá owó òjijì kí. Tán bá lọ àwọn ọmọ ìsìn wọn ò fẹ́ṣẹ́ sí wọ́n fẹ́ náwó ní tí wọ́n bá lọ́wọ́ àwọn àgbàlagbà ní o. Ní tí wọ́n bá ní o. Ẹ̀sìn mùsùlùmí ọmọ mùsùlùmí lèmi tí mò ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n Ọlọ́run ní ká lọ káàkiri àgbáláyé á rí pé
ẹ̀sìn tí wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá yìí àmúsìn ní gbogbo tó yẹ pé ojoojúmọ́ mírèkù là ń wá owó òjijì, gbogbo nǹkan òjijì, gbogbo ń tà ṣiṣẹ́ fún ẹgbómi òkè ẹgbómi ìsàlẹ̀, àfi kẹ́ ẹ mọ́ rí ogun oṣù, ogun àyẹ́, ogun èmèrè lẹ́yìn rí lójoojúmọ́. ẹ jẹ́ àwọn èèyàn lọ ṣiṣẹ́ o, iṣẹ́ lóògùn iṣẹ́ oko ń bẹ níbẹ̀. Gbogbo lọ́balọ́ba a pè yín, gbogbo oníjòyè a pè yín o. Bàbá Akéwùgbà Gold, iṣẹ́ ọ̀gbìn nínú Yorùbá nílò. ẹ lè mọ̀ ní báyà kìí ṣe China yín ẹ̀yin ìṣàgbẹ̀, ṣùgbọ́n a pè yín bá wa ṣètò ètò ní gbogbo ìlú ṣe. Bẹ́ẹ̀ ṣe fún K1 lésì pé ilé ayé géèmù ni wọ́n gbá sí ẹ̀yin náà gbá sí wọn, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni. Ṣẹ̀gbọ́n tí bàbá Maurice Akíntọ́lá ń sọ pé yọ́yàdógún yọ́dọ̀tẹ̀ ni. Kí ló lè fa ogun lórí ilẹ̀ tiwa nígbà táwọn lọ pàṣẹ lórí ilẹ̀ tiwọn? Gbogbo aládẹ mọ́ tí ìran Fúlàní ṣe fáwọn aláwùsá, òun náà wọ́n ń gbé bọ́ nílẹ̀ Yorùbá o. Tẹ́ ẹ bá ti fún ẹ láyè tẹ́ ń pàṣẹ ń lu yín, ẹni tọ́sí àtẹ̀ntí ọ̀sẹ̀ pípa ní o. Gbogbo aláfojúrí ti Deborah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọlúàbí ni wá nílẹ̀ Yorùbá o. Torí ìdí èyí mò ń fi Máyégún, mò ń fi tiwọn kí gbogbo àwọn onífújì tó kù pátálá tó kìdílẹ̀ láì mọ́ dákọ Àbáàsì Àkàndé. Owó àdúà tá à ń san látijọ́ ẹ̀ táwọn tó pera àwọn olójúṣe Ọlọ́run kó mílíọ̀nù kó lójú agbo. Ẹ jẹ́ ká yí owó àdúà padà sí owó development. Kí ebi ń pa mí kó tiẹ̀ kọ́kọ́ kú òǹlù. Ẹ ti síwájú àti tẹ̀lé yín lẹ́yìn. Ní tá fi wá máa rántí yín títí láéláé ni ẹ jẹ́ ká ṣe o. Máyégún ilẹ̀ Yorùbá ẹ ti rìn ẹ ti làmì láká. Mò ń fi ti yín kí gbogbo àwọn olórin tó kù àti gbogbo àwọn olórin hip hop ọlọ́láàlú. Mò ń pe gbogbo lọ́balọ́ba mi níyé pè yín. Ẹ ṣètò amáyédọrùn fáráàlú. Ẹ jẹ́ kí ìjọba ṣe tiwọn káwa náà mọ̀ ṣe tiwa. Tí ìjọba bá gba owó lọ́wọ́ aráàlú, ìjọba ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n fi ń dá padà bí ò tiẹ̀ tó nǹkan tá a fẹ́. Ṣùgbọ́n àwọn aráàlú gangan kí la fáyé wa ṣe? Kí la fi lẹ̀ wa ṣe? Ló jẹ́ kí n mọ̀ sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan káwa bá sì gbégbé ayé rọrùn. Mi ò sọ pé kẹ́ ẹ mọ́ ṣẹ̀sìn yín o. Ṣùgbọ́n ilé mọ́sálásí ní kíkọ́ ní gbogbo ìgbà, ṣọ́ọ̀ṣì ní kíkọ́ ní gbogbo ìgbà kọ́ la nílò báyìí o. Ọdọọdún là ń produce graduate. So aládùúgbò kan wá ń sọ fún wọn pé ogun oṣó, ogun àjẹ́ ni ò jẹ́ kó ríṣẹ́. Iléeṣẹ́ mélòó wọn dálẹ̀? Ẹ jẹ́ ká ṣe làákàyè. Saudi Arabia tán ti mẹ́sìn wá fún wa, wọ́n ń ṣe ọrọ̀ ajé wọn, wọ́n dẹ̀ ń túlù wọn ṣe. Ẹ jẹ́ káwa náà fèsì sí ọ̀gùn tó gẹ́sẹ̀ ilẹ̀ wa nílẹ̀ Yorùbá. Sẹ̀rí àkọlọ́kàn wá kù. Sẹ̀rí àkọlọ́kàn wá kàn. Sẹ̀rí àkọlọ́kù wá kù. Brọ́dà mi ta lọ́lọ́run wí. Ẹ fẹ́ mú lálàsejù, òdodo ọ̀rọ̀ ní sọ. Ọba Solomoni ń wí láàárọ̀ lọ́sàn-án lálẹ́, òdodo ọ̀rọ̀ ní wí o. Wọ́n Jásọ́lá Ìgbòho Ọ̀sà ń sọ̀rọ̀, wọ́n ní ń bú àwọn àgbàlagbà, òdodo ọ̀rọ̀ ní sọ. Tí àwọn ọmọ Jásọ́lá rí, tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ pera yín lẹ́lẹ́sìn náà tẹ́ dẹ̀ mọ̀, àfàwọn ọmọ kékeré tí ọ̀rọ̀ òye. Gbogbo ẹni ọ̀rọ̀ bá yé tó jẹ́ pé ó ti gbọ́njú dáadáa láyé ológun before democracy. Ó ti gbọ́njú tó mọ bá a ṣe ń lò bọ̀. Yóò mọ̀ pé bí ẹ̀sìn ṣe ń gbalẹ̀ sí nílẹ̀ wa ń bàjẹ́ sí, lọ́kàn àwọn èèyàn ń dí sí, níwà bàjẹ́ ń pọ̀ sí. Torí ìdí èyí, báyìí ni wọ́n ń ṣe ní ìlú wa ìwọ̀ bòmí ni o. Àṣà Saudi òun lẹ̀sìn wọn. Àṣà tiwa nílẹ̀ Yorùbá lẹ́yìn sọ pé kí wọ́n parun yìí. Ìran Yorùbá káyé ṣẹrú mọ́. Káyé ṣẹrú mọ́. Káyé ṣẹrú mọ́. Bàbá Akéwùgbà Gold, Máyégún ilẹ̀ Yorùbá, mú fi tí kí gbogbo àwọn èèyàn ńláńlá tó kù. Àtẹ̀yìn àgbààgbà nínú Kìrìsìtẹ́nì yìí lè dárúkọ tán. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Ganusi, èsì tí bàbá Akéwùgbà Gold fún Máyégún ilẹ̀ Yorùbá, owó Ganusi tẹ́ ń gbà tí kálukú ń ganu yìí, ẹ jẹ́ ká ṣe nǹkan tí ó mọ̀ mú aráàlú ara tu mẹ̀kúnnù. Gbogbo àwọn kò níṣẹ́, gbogbo àwọn ọmọ ológo fi ń sá kúrò nílé. Àwọn ọmọ tó sá kúrò nílé ni wọ́n ti dókè ìta tí wọ́n rí bí wọ́n ṣe ń ṣe nílùú bòmí, tó fi jẹ́ wípé oníkálukú wọn náà ń sọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń fẹ́ rí àwọn tó wà lókè òkun gẹ́gẹ́ bí ọ̀tá wọn lásìkò yìí. Òdodo ọ̀rọ̀ ni wọ́n ń sọ o. Ọ̀yọ́mèsì Ọ̀yọ́ ògọ̀. Bákan náà lọ̀rọ̀ àwọn lọ́balọ́ba, baálé
tó jẹ́ pé tí wọ́n bá ti fi yín jẹ olórí ẹ ti gbé ọmọlúàbí kúrò nínú ìwà yín. Owó ọlá tẹ́ ẹ̀ ní kó lọ bì kankan ni yóò jẹ́ first priority fún yín. Irú ẹ̀ ní tọba Olúfọ́n tilé Fọ́n. Ọba Olúfọ́n tí ń hùwà àtòbímọ̀ṣe bá wí fún aráàlú, tí wọ́n sì ń sọ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Pàápàá àwọn kan tiẹ̀ sọ pé olórin kan tó pè nígbà tó ṣe anniversary ọdún 5 wọ́n ní fún ní kìlọ̀ torí ẹ mọ̀ pé àwọn olórin wa òjíṣẹ́ ni wọ́n. Àlàó Màláìkà, Súlé Àlàó Màláìkà, wọ́n ní sọ fún pé Olúfọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkè àgbà lóògùn yìí òye. Ìyẹn ni pé ìwà tá a bá wù lọ́mọdé ò yẹ kó lè bá ní dàgbà. Ìwà ká máa yanra ẹni jẹ eléyìí ò bójúmu tó o. Kí eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fáwọn ọba tó kù toró ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn ọba kan náà sẹ́yìn rí. Kí ló dé tó jẹ́ pé olórí ní ó máa jẹ́ ìṣòro wa nílẹ̀ Yorùbá? Kí ló dé tó jẹ́ pé àwọn olórí láàmú bá wọ ìwà kò ṣeé tọ́, ìwà ìtọ́ lọ́wọ́ wọn? Kò yẹ kó lè rí bẹ́ẹ̀ o. Ìwọ ọba àti baálẹ̀ tó jẹ́ pé ìwà aburú ń bẹ lọ́rẹ, tó jẹ́ pé tó bá ti lè jẹ baálẹ̀ gbogbo àwọn aládùúgbò ọmọ tún lẹ́ra ní, tó jẹ́ pé ẹ̀yin lẹ́lọ kó tọ́ọ̀gì wá láti bòmí kan wá gba ló ńlẹ̀. Ẹ wàá mú lára àwọn ọmọ tó wà lágboolé ẹ̀mú tọ́ọ̀gì kan mọ́ra. Òun ni ọmọ jẹ́rìí pé ṣojú òun ni bàbá tó ti kú náà tí kinní kan fi talẹ̀ fún bọ̀dá kan. Láwọn kọ̀ọ̀kan tó jẹ́ ọ̀bàyéjẹ́ nú àwọn agbófinró náà tí àwọn náà ń dá sí ọ̀rọ̀ ọlẹ̀ láti gba ló ńlẹ̀ nítorí owó. Eléyìí kù díẹ̀ káàtó. Ọba baálẹ̀ tí bá ń lu mọ̀dàrú bí ló ńlẹ̀ lóṣù pé ń fi ọjẹ́ baálẹ̀ tẹ́ bá ti lè wá owó tẹ́jẹ́ baálẹ̀ ẹ mọ̀ fara nílùú. Ṣébi tẹ́ ẹ ti ń fara nílùú síbẹ̀ lẹ́ẹ̀tì rántí pé ẹ fẹ́ dojúkọ àwọn tó fẹ́ gbalẹ̀ wa. Síbẹ̀ lẹ́ ti máa rántí pé àwọn ọ̀ràn kan ń bọ̀ lẹ́yìn tẹ́ fẹ́ gbalẹ̀. Nílùú tá a wà tí wọ́n ti ń pa ọba, wọ́n pa ọba méjì ní Èkìtì, ọba kan escape. Wọ́n ti ń jí àwọn ọ̀gá ológun gbé, wọ́n ń jí ọlọ́pàá gbé, wọ́n ń jí pásítọ̀ gbé. Àgbọ̀ kíkankan náà yẹn àfọ̀ jáde pé enough is enough ó tó gẹ́. Ìjínigbé ìpọ̀ ìjọba bá wà nǹkan ṣe sí o. Tá a dẹ̀ ń rí oríṣiríṣi ìpànìyàn tí ń lọ lóríṣiríṣi tó wá jẹ́ pé sẹ̀ríà lẹ wá fẹ́ rí fi dá wa lọ́lá ńlẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ẹ dìde o. Ẹ má wo pé torí pé ẹ̀ ń wò pé báyà pé kò lè kàn yín, gbogbo yín lẹ ní ọmọ nílùú. Gbogbo yín lẹ lọ́mọ nílùú o. Gbogbo yín lẹ sì dàgbà tẹ́ padà rí bí àgbáre tẹ́ pa àwọn ọmọ yín ní ó kù. Torí ẹ̀ ní èmi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pariwo bíi ta lọ́lọ́run, ọba Solomon Saheed Ire, tí wọ́n ń kékè lára tẹ́ fẹ́ mú tiwọn láṣejù. Torí ìdí èyí Yorùbá Force tìran wa ni ẹ jẹ́ kọjá kọ́kọ́ o. Máyégún lọ Yorùbá mò ń pè yín, bàbá Kéwúgba Gold àtọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ iṣẹ́ ọ̀gbìn la nílò. Èyí tá a gbọ́nú wá sí náà ní jóye o. Èyí tá a kó lọ lódì kejì ní jóye. Jẹ́ ká fowó tọ́ wa nílùú wa, jẹ́ ká fi túlù wa náà ṣe o. Jẹ́ ká fi ti MKO Abíọ́lá ká fi ṣàríkọ́gbọ́n o. MKO Abíọ́lá bó ṣe tóbi tó kàǹkà tó. Àyẹ̀wò ni àwọn ọmọ MKO Abíọ́lá wà nínú ìlú lónìí. Torí pé kí ni ká ní ìlú wà bó ṣe yẹ kó wà ní ìwọ́jú mi èmi ò jù ọ́ kò tiẹ̀ yẹ kó wà rárá. Bàbá Arísekọ́lá ààrẹ mùsùlùmí àná, àyẹ̀wò làwọn ọmọ wọn wà nílẹ̀ tòní tọ́mọ̀ yìí. Torí ìdí èyí ẹ jẹ́ ká ṣe ìlú yìí kó ṣe é gbé fún àtolówó àti tálíkà. Kébí ń pa mí tiẹ̀ kú kọ́kọ́ kúrò nílùú. Àníkẹ́ni tó síwájú mọ́ síwájú. Ẹni tó síwájú kó mọ bí àtijẹ àti mu mẹ̀kúnnù ò ṣe ní jẹ́nira. Torí pé kí ni a ti mọ̀ pé gbogbo wa kọ́ la ṣe kọ́lé, gbogbo wa kọ́ la ṣe lo mọ́tò aláràm̀barà, gbogbo wa kọ́ la ṣe kọ́ ilé aláràm̀barà. Gbogbo ẹni tí bá wá jẹ́ aṣíwájú ẹ jẹ́ ká mójútó èrò ẹ̀yìn wa. Torí ìdí èyí màá mẹ́nu dúró ń bíbà iná. Ẹ jẹ́ ká mójútó àwọn tó wà lẹ́yìn wa. Torí pé kí ni bí èèyàn bá ń sin ewúrẹ́ tó ń sin nǹkan ọ̀sìn gbọ́dọ̀ fún lóúnjẹ débi ènìyàn. Mo pe ẹ̀yin ọlọ́lá ìlú, olówó ìlú, olóyè ìlú tó bá ti joyè
ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká tún ilẹ̀ Yorùbá ṣe. Owó àdúrà tẹ́ ń ná lóde tẹ́ ń kó fún àwọn kan pé àwọn ń ṣàdúrà, ẹ jẹ́ ká máa fi ṣe development. Gbogbo ohun tí ń jẹ́ charity, ẹ ń bá ti jáde tó nídìí ìrànlọ́wọ́, tá bá ti ìrànlọ́wọ́ iṣẹ́ ọ̀gbìn, ẹ jẹ́ kó máa wà nílẹ̀ fún ìran Yorùbá láti ṣe. Gbogbo ẹnìkan yẹn níṣẹ́ lẹ́yìn wá ṣẹlẹ̀ lódì kejì, ẹ má lọ lódì kejì. Àìní kó mọ̀ lọ, ṣùgbọ́n ìṣẹ́ àti ìpọ́njú ti pọ̀ jù. Ẹ jẹ́ kí ìran Yorùbá ká padà síbi tí a ti ṣìnà. Owó kòkó la fi kọ́ Cocoa House. Owó kòkó la fi ní First Television. Yunifásítì ilẹ̀ Ìbàdàn, mo lérò pé lára owó kòkó ni. Oríṣiríṣi nǹkan mèremère bẹ́ẹ̀ tí ìran Yorùbá ti ṣe. Kò sí tó ní ká mọ̀ ṣe mọ̀. Kò sí ìjọba tó ní ká mọ̀ develop lẹ́wà. Ẹ̀yin ọba, ẹ mójútó. Ẹ̀yin gbajúmọ̀ ìlú, ẹ mójútó ọ̀rọ̀ tá a sọ yìí. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀. Bàbá Akéwùgbà Gold, ẹ dúró tán. Àfáà Hakeem, ẹ lọ dúró tán. Bàbá mi àdúrà mi gbà nílọrin Àfọ̀njá, Chief Imam of Yorùbá land, àti gbogbo èèyàn ńláńlá tá a mọ̀ tá a tún lè wí. Oríṣiríṣi àwọn ọmọ ọkọ Yorùbá wuyì, Yèyé Dára, Lady K, gbogbo yín pátá, gbogbo ṣùbà fún yín, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ọláyẹmí Kóìkì, gbogbo ẹ̀yin tí mi ò rántí dárúkọ, ẹ má fi ṣèbínú. Yorùbá CNN, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Kì í ṣe owó YouTube làwa torí ẹ̀bọ̀ bí ó ṣe pé kí ni. Ẹ jẹ́ ká mọ̀ níra wa ríran. Ẹ mọ̀ rí àwọn tí ń sọ̀rọ̀ lórí YouTube lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bí ẹni tí ò níṣẹ́ o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká gbégbèsẹ̀. Yóò ṣeé ṣe o. Òmìnira Yorùbá ní kíákíá. Ire o.